Tó ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa, mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ mà káàsán, ọ̀dẹ̀ ò dùn bí? Etí tẹ̀ fi ń gbọ́ wa ò ní di o. Bákan náà, ojú tẹ̀ sì fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ Èdùà. Ẹ ò wá nínú gbésọ̀nà bí ò ṣe bí ọmọ. Gbogbo ọmọ Yorùbá, ọmọ Adéyẹmọ ti jáde o. Bẹ́ẹ̀ ni Ìgbòho Òòṣà, owó baba Dámì, ẹkùn ọkọ̀ Fúlàní. Ọmọ Adéyẹmọ ti jáde. Ṣé ẹ ráwọn ará bí ẹni tó bá ti jẹ́ pé ó fẹ́ dìde fómìnira Yorùbá ni wọ́n máa ń lépa. Bẹ́ẹ̀ ni òun ni wọ́n máa ń lépa. Ẹni tó bá ti jẹ́ pé ó dìde pé òun fẹ́ gba àwọn ènìyàn rẹ̀ là, òun ló máa ń rí wípé àwọn ṣẹ́ nígà. Èyí ló mú ọmọ Adéyẹmọ gan fúnra rẹ̀ jáde tí gbogbo wa mọ̀ sí olóyè Ìgbòho Òòṣà. Túwádé bàbá ti sọ̀rọ̀, bàbá jáde, ó lahùn látàrí ẹ̀sùn tí Hajiya Najatu tó fi kan ìyẹn Najat Muhammad tí ó fi kan ìyẹn former director nínú President Bọ́lá Tinubu ìyẹn fún campaign tí ó campaign lọ yìí, which is PCC, tó ń sọ wípé ó dàbí wípé ọmọ Adéyẹmọ ń gbádùn bí ó ṣe wà ní ẹ̀yìn odi tó jẹ́ wípé kò lè wálé, ó ní ó ń gbádùn ẹ̀, ó ní nítorí pé pẹ̀lú gbogbo bí ìjọba ṣe ń sọ pé àwọn wà tó, níṣe ló ń gbádùn ẹ̀yìn odi tí ò fẹ́ wálé. Èyí ló wá mú kí ọmọ Adéyẹmọ ṣàṣẹ mọ̀ pé bàbá ṣe kí ni, mo mèsì ọ̀rọ̀ ló sọ mí di champion o. Bẹ́ẹ̀ ni nítorí bàbá mèsì ọ̀rọ̀, wọ́n mọ bó ṣe ń fún wọn wòtòwòtò, ọmọ Adéyẹmọ mú fún un. Ó jẹ́ kó yé wọn, bẹ́ẹ̀ ni Yorùbá Nation Agitators, ó sì jẹ́ kó yé wa o. Ní ọjọ́ Wednesday tó kọjá yìí, tá ló yìí ló sọ ọ́ di mímọ̀. Ó ní ṣé ẹ fẹ́ gbọ́, ṣé ẹ rí gbogbo ọ̀rọ̀ tí arábìnrin ń sọ yìí, mo fẹ́ lè sọ wípé irọ́ tó jìnnà sí òótọ́ ni, tàbí kí n sọ pé ó ṣi ọ̀rọ̀ náà gbé sí èèrà wọn. Bẹ́ẹ̀ ni o, wọ́n ló ṣi ọ̀rọ̀ náà gbé sí èèrà wọn. Ó ní ẹdẹ má jẹ́jẹ́ ń tàn yín. Ó ní ṣé ẹ rí gbogbo eléyìí, ète òṣèlú ni o. Ó ní ète òṣèlú ni o, which is broader political agenda, láti lè rí pé láti lè rí pé àwọn fa ọmọ Adéyẹmọ sí gbogbo wàhálà tó lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Èyí ló wá mú kí ọmọ Adéyẹmọ sọ wípé tó bá jẹ́ pé òun gbádùn ni, tó bá jẹ́ pé ìgbádùn wà bẹ́ẹ̀ ni, ó jẹ́ kó fún òun ní òmìnira òun tán pátápátá ni. Ẹ má gbàgbé wípé ọmọ Adéyẹmọ ṣì wà ní lára àwọn top list wanted tí àwọn ìjọba wá. Pẹ̀lú bó ṣe jẹ́ pé Yorùbá ló wà lórí ipò nìyẹn o. Bẹ́ẹ̀ ni o, pẹ̀lú bó ṣe jẹ́ pé Yorùbá òun ló wà lórí ipò. Síbẹ̀síbẹ̀, ó sì ṣe kí ni, ó sì ń wá láti mú ẹ̀dẹ̀ sọ pé mò ń gbádùn. Ẹ má jẹ́ ń tàn yín, ọpọlọ eléyìí wọ́n fẹ́ fi kí ni, wọ́n fẹ́ fi distract orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, bàbá ti sọ̀rọ̀, bàbá ti jẹ́ kó yé wa. Ó ní irọ́ lásán ni, ẹ má yí mi kàn. Wọ́n fẹ́ dọ́gbọ́n tàn wọ́n ni. Ẹgbọ́n gbà tí Muhammadu yìí sọ, ìyẹn Najat Hajiya yìí sọ, ó ní ṣé ẹ fẹ́ gbọ́. Ó ṣe ní láàánú pé ìjọba ò gbé ìgbésẹ̀ lórí olóyè Sunday Ìgbòho, nítorí wípé ó ní ẹ̀sùn tí ọmọ Adéyẹmọ kàn wípé kò yàtọ̀ sí èyí tí Nnamdi Kanu. Ó ní kò yàtọ̀ sí èyí tí Nnamdi Kanu kàn, ẹjọ́ ṣó papọ̀ mọ́ra wọn. Àwa Yorùbá Nation á sọ wípé self-determination làwa fẹ́. Bẹ́ẹ̀ ni self-determination la fẹ́. Àbí ẹgbà tẹ́ ẹ ti gbọ́ pé Yorùbá Nation protest, ṣé ẹ gbọ́ gbàùgbàù, àbẹ́ ẹ gbọ́ pọ́n yìnbọn, àbẹ́ ẹ gbọ́ pé wọ́n jà, àbọ̀ dábẹ̀rú. Tó bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo bí àwọn ọlọ́pàá ṣe ṣètò, ọmọ Adéyẹmọ ò fàyè lẹ̀ láti lè jẹ́ kí ó dàrú. Ibẹ̀ ni arábìnrin ti wá sọ kọ́tọkọ́tọ. Ẹ máa gbọ́ o, ó ní ẹni tó jẹ́ kí wọ́n ti tì mọ́ gágá bí wọ́n ṣe ti Nnamdi Kanu. Bẹ́ẹ̀ ni ó ní kó dẹ̀ má gbàgbé o, ó wá rántí raid èyí tó ṣẹlẹ̀ níbàdàn. Bẹ́ẹ̀ ni èyí tó ṣẹlẹ̀ níbàdàn, tẹ́ ẹ bá gbàgbé, ní July 1st ní 2021, tó bá ká ọmọ Adéyẹmọ mọ́lé
ẹ jọ̀ọ́ wọn ò sọ̀rọ̀ sí àwọn tí wọ́n pa, tí àwọn DSS pa, àbí? Ṣé àwọn yẹn ò ń ṣèyàn? Èmi sọ fún yín wípé kò sí nǹkan gidi, ọ̀rọ̀ gidi kan ò lè tẹnu bọ àwọn aráabí yìí jò. Torí ẹ̀ la fi sọ fún yín wípé ẹ jẹ́ ká dira. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká dira. Torí tí kì í bá ṣe bẹ́ẹ̀, ẹ̀yin náà ẹ wò ó. À ń pariwo pé freedom for olóyè, freedom for olóyè. Síbẹ̀ àwọn wèrè kan tún pariwo wípé ìjọba ò ṣe dá wa. Ẹ bá fòkun lọ mú ibi tó bá wà ní. Bẹ́ẹ̀ ni o, ẹ bá fi okùn lọ mú níbi tó wà. Ẹ jẹ́ ká tẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni kọjú kọ́ wa ní Ìgbòho ṣe rí ẹni ìlú fẹ́ ni, ẹni ayé ń fẹ́ ni. Bẹ́ẹ̀ ni kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí. Ṣé rí gbogbo ohun tẹ́ ẹ ń sọ irọ́ ni. Ohun tó jẹ́ kí ẹ gbájúmọ́, wọ́n ní ẹ ò gbájúmọ́. Síbẹ̀ ẹ ń ṣe ohun tí ò tọ́. Bẹ́ẹ̀ ni kọjú jẹ́ kọ́ wa o. Ó ní ṣé ẹ fẹ́ gbọ́ gbogbo iṣẹ́ ẹbí yín ni Ọlọ́run máa tú síta. Gbogbo ọ̀nà tẹ́ ẹ bá ń gbà láti lè rí wípé ẹ fẹ́ mú ọmọdé mọ́ gbogbo ẹ̀ lọ́lọ́run máa bàjẹ́ fún yín. Nítorí tí kì í bá ṣe bẹ́ẹ̀, bẹ́ẹ̀ ni kọjú jẹ́ kọ́ wa. Ó ní ẹ fi ọ̀gbẹ́ni idiot lẹ̀ nítorí wípé àrùn rẹ̀ ni. Báwo ló ṣe máa gbé kèsì Nnamdi Kanu pọ̀ mọ́ títí olóyè Sunday Igboho ṣá nítorí wípé ẹ̀ṣẹ̀ wọn ò papọ̀. Ẹ̀ṣẹ̀ wọn ò papọ̀. Self-determination is never a crime in Nigeria. Gbogbo ọmọ Yorùbá, Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá, òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni nílé lóko lọ́nà lẹ́yìn odi. Bẹ́ẹ̀ ni kọjú kọ́ wa. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ó ní kó free Nnamdi Kanu o, àbí? Tó bá ti jẹ́ bẹ́ẹ̀ kó free Nnamdi Kanu. Nítorí wípé ṣé rí ohun tí ọmọdé yẹn mọ́ ṣe self-determination is never a crime. Ṣé ẹ̀ṣẹ̀ wà ní kéèyàn dìde fún òmìnira àwọn èèyàn ni? Ẹ wo ẹ̀yin mi, bàbá mi, ẹ bá mi tẹ̀ sójú ẹ̀. Ẹ bá mi like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ kó yé àwọn èèyàn wípé Yorùbá nation òun ni ọ̀nà àbáyọ. La fi sọ wípé ẹ dẹ̀ máa bá wa kọ sínú comment section pé freedom for olóyè Sunday Igboho ṣá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.